Èmi ni Adékúnlé Akíntúndé, ọmọ bo ni yín sà? Ìjẹ̀mọ̀bí. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa kan tí wọ́n ti dolóògbé nísìn, bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà? Bá a ṣe jẹ́ kò kọjá pé nígbà tí ó wà láyé kó tó di pé owó ẹ̀ dé, àwa máa ń rìn mọ́. So a máa jọ ń jáde ṣeré káàkiri. Kódà nígbà tí màá mú ìyàwó ní 1969, òun ni mo pèlè rí. Pọ́n mẹ́ta ni mo fi pè. Ìyàwó òun ló wà lókè, ó ti ṣaláìsí òun. Pọ́n mẹ́ta, èló ló ń jẹ́ pọ́n mẹ́ta sà? Èyí tẹ́ ìpele 6 naira bí ilẹ̀ ń pè. 6 naira. 60 naira. Pọ́n mẹ́ta lẹ fi pe Alhaji Àyìnlá Ọmọwúrà tí wọ́n wá bá yín ṣe eré ìgbálẹ̀ ìyàwó wọn tó wà lókè. Nígbà tẹ fẹ́yàwó tí à ń wo àwòrán wọn yìí. Tẹ́ ń wá àwòrán ẹ̀ lókè. Báwo lẹ̀yin àti Alhaji Àyìnlá Ọmọwúrà ṣe pàdé sà? Àyìnlá Ọmọwúrà jẹ́ nìkan tí ó ń gbé ilé bàbá rẹ̀ lélé pa ọ́. Ṣùgbọ́n kábà ní pé ẹ̀sùn fẹ́ lọ bèrè, àwa máa ń bá lọ ìbèrè rẹ̀, a máa ń là ṣeré. Àwa la máa wà fún àríyá lè pé ká jókòó pé àwọn mẹ́mbà wà ní. Kó tó di wípé Alhaji Àyìnlá Ọmọwúrà bẹ̀rẹ̀ sí ní kọrin, iṣẹ́ wo ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ sà? Kò níṣẹ́, ó ń bá orúkọ rẹ̀ ṣeré ni, ó ń bá ọ̀ṣọ́ Lígbòrè àti Amusa, ó ń bá wọn ṣeré ni, kò níṣẹ́ kankan. Olígbà hàn ìkó ìmọ̀ pé máa ṣe eré pléètì tàbí pé nǹkan kan kó bá máa lọ bèrè, àwa máa ń lọ ibẹ̀. Kódà nígbà tí mo fẹ́ ṣe ìyàwó ìpè ìdèyàn ládìgbà yẹn tó yẹ, nígbà mo fẹ́ ṣe ìyàwó tẹ́ ń wo fọ́tò rẹ̀ lókèké tí ìdèyàn rárá. So ó sì ń ṣe eré pé ká lọ bèrè, ká gbà sílẹ̀ márùn-ún àbọ̀, ká gbà sílẹ̀ mọ́kànlá tó yẹ. Òun ni eré tí yan bá kiri nígbà yẹn. Ẹ ṣe irú èèyàn wo gan-an ni Alhaji Àyìnlá Ọmọwúrà jẹ́ sà? Ọlọ́run ọba Elédùmarè, Ọlọ́run tí mẹni tí ẹ̀ máa dá. Àyìnlá Ọmọwúrà jẹ́ nìkan tí ẹ̀ dá nígbà yẹ ẹ̀gò tó lọ. Àṣàbàṣà oníbòun bá lò lógójì ọdún láyé, onóhùn fi pa ìbànújẹ́ ọdún 10 tóun ti ṣe, onóhùn fi pa ìbànújẹ́ rẹ̀ ni. A gbọ́ pé Alhaji Àyìnlá Ọmọwúrà burú, ṣé lóòótọ́ ni sà? Ó lè burú fáwọn olómùrẹ́, kò burú fún àwa, torí tó bá burú fún àwa ò ní máa tẹ̀lé o. Ǹjẹ́ Alhaji Àyìnlá Ọmọwúrà ti dárúkọ yín rí nínú gbogbo rẹ́kọ̀dù tí wọ́n ṣe? Ṣé ó dárúkọ mi? Kò dárúkọ mi. Ṣé rí àwọn ẹgbẹ́ tó kù bí ilẹ̀ ẹ̀sìn yẹn, àwọn ẹgbẹ́ yẹn ló fẹ́ kì sínú pléètì wa tó gbàwó lọ́wọ́ àti kò kí wa. Kí lórúkọ ẹgbẹ́ yẹn sà? Sọ̀rọ̀dẹ̀gbẹ́. Sọ̀rọ̀dẹ̀gbẹ́. Àpò 2 àbọ̀ òun ló fẹ́ gbà lọ́wọ́. Àpò 2 àbọ̀ owó play, àpò 2 àbọ̀ owó rẹ́kọ̀dù, ó jẹ́ àpò 5 pọ́ùn lè gbà yẹn. A dẹ̀ sàn fún, kò sàn fún wa, àbí kò ṣeré ẹ̀ fún wa. Gbọ́n àwa ò dẹ̀ torí rẹ̀ ká yá fún. Ẹ má bínú, ṣé lásìkò ìgbà tí wọ́n fẹ́ kú ni wọ́n gba owó yẹn ni, àbí kò tí tó àsìkò gbà yẹn rárá tí wọ́n fi lè ráyè láti ṣe eré tí wọ́n gba owó ẹ̀ fún yín sà? 79 ni a pè lé eré yẹn tí ó yé yín. Ó dẹ̀ ṣe fọ́lọ́mù 18 nígbà yẹn, kò wá dáhùn pé nú 19 pé òun àkíwà fún fọ́lọ́mù 19 tí kò dẹ̀ fi kíwà kíkú tó dé. Kí ni nǹkan tí ẹ lè rí sáàrin yẹn sà tí Alhaji Àyìnlá Ọmọwúrà fi ráyè kì í nínú orin lásìkò gbàtẹ́ fún wọn lówó kó tó di pọ́ lọ́jọ́ dé? Kò sí nǹkan tó fàájú pé oníkálùkù rẹ̀ ń dùn kí ọdún tóun. Ṣé mọ̀ pé nǹkan ẹgbẹ́ yàtọ̀ sí nǹkan ìmọ̀fẹ́ làṣẹ́tìkà láàní. Àwọn ẹgbẹ́ ká ní ká tún dáwó lọ, káwọn ẹgbẹ́ sọ pé àwọn ò dáwó mọ́, pé ìtó ti ṣe pé àwọn ò rí movement rẹ̀, pé àwọn ò dáwó mọ́. Àwọn tó ń dẹ̀ ń wá pé kó kí wọ́n pọ̀. Àwọn kan náà nígbà tó ṣe pléètì wẹ́rẹ́wẹ́rẹ́, olóhùn fẹ́ kí wọ́n nígbà yẹn, kò kí wọ́n títí dìpò fi kú. Ìtàlíbì ló wá ṣeré wẹ́rẹ́wẹ́rẹ́ la fi ń ṣeré wa, òun ló fẹ́ ràn ẹgbẹ́ tó kiri gbà yẹn. Sọ̀rọ̀dẹ̀gbẹ́ náà ràn ẹ̀ náà jẹ́.
inú wọn ló kọ́lé tó wà níwájú mi. Ibẹ̀ ni àwọn ẹgbẹ́ ẹ̀ ló sọ pé òun fẹ́ kì sínú wẹ́rẹ́wẹ́rẹ́ léèdè àrólíbì tí kò dẹ̀ fi kí wọn títí ó fi jájáde láyé. Kókó ní àfikún yẹn tó la mú wá kàn yẹn pé kò sówó nígbà yẹn owó lòun bá fọ́lò. àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Alhaji Àyìnlá Ọmọwúrà tí ẹ lè sọ fún wa sà? Kò sí nǹkan tó a ò já tó dáa fún pé kéèyàn máa bá èèyàn rí rìn. Ṣé ń gbọ́? Nígbà kan lẹ́bílé mọ́mì mi wọ́n pọ̀n tí ọ̀nà ìdìbẹ̀ a lọ ọbẹ̀. Ṣé ń gbọ́? Nígbà tá a lọ ọbẹ̀ ọmọbìnrin kan wá bẹ̀ ṣé ni ọmọbìnrin ẹ pọ́n fò. Ó bá sọ báyìí pé bẹ́ẹ̀mi sọ pé ọmọ ẹ̀bùlé ibi ní mi mo ní bẹ́ẹ̀ ni ó ní kí n jẹ́ ká ṣeré jáde. Àbáṣeré lọ sàlẹ̀ ẹ̀bùlé mo wá bá pe ọmọbìnrin yẹn. So nígbà tí mo wá bá pe ọmọbìnrin yẹn kí ó di pé ẹnì kí obìnrin apóǹfẹ́ rí tèmi tirẹ̀ ọ̀la apóǹfẹ́ rí tèmi tirẹ̀ níyàwó rẹ̀ tó wá lọ́dọ̀ ẹ nígbà yẹn pé mo ń pe obìnrin fún ọkọ òun pò máa lù mú náwó rẹ̀ ò wọ̀. Ọmọ jẹmọ níyàwó rẹ̀ èmi náà ọmọ jẹmọ ọwọ́ rẹ̀ ò wọ̀. ẹ jẹ́ kí lórúkọ ìyàwó tó sọ pé àwọn máa lu ìwí Ṣẹ́rí Ṣẹ̀rífátù Adébẹ́sì. ọkọ Ṣẹ̀rífátù ọmọ Bólúmọlé ọkọ Kúdí ọkọ Àdùnní ọmọ Adébẹ́sì. Ṣẹ̀rífátù Adébẹ́sì òun lórúkọ ìyàwó Alhaji Àyìnlá Ọmọwúrà yẹn ń gbà. nígbà yẹn òun ló kò bímọ fún un gbọ̀n ló wà lọ́dọ̀ ẹ̀ nígbà yẹn gbogbo àwọn ọlọ́mọ rẹ̀ kò sì tó gbé bẹ́ẹ̀ nígbà yẹn àwọn ọlọ́mọ rẹ̀ nígbà yẹn kò ju ẹyọ kan lọ ìyá àwọn Kúbúrà. àwọn nǹkan míì wo ni ó ṣojú yín gbà yẹn yálà bóyá Àyìnlá Ọmọwúrà ṣe tí ẹ lè bá wa sọ bóyá tó lè kọ́ wa lọ́gbọ́n àbí tó jẹ́ nǹkan kàyéfì gbà lọ́nà ọ̀sà? Kò sí nǹkan tó ṣe ju pé Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Gbogbo orin tá Àlàjì kọ nígbà yẹn òun ni ó ń jálẹ̀ báyìí lísìn tí ó fi ń kọ́ gbogbo wa lọ́gbọ́n. Gbogbo orin t'Àyìnlá Ọmọwúrà kọ nígbà yẹn ó ń kọ́ gbogbo wa lọ́gbọ́n ní lísìn. Ọlọ́run kó foríjì Ọlọ́run kó dẹ̀lẹ̀ fún. So irú àwọn ọmọ rẹ̀ àwọn tó mọ̀ mí nù wọ́n sì ń respect mi dẹ̀ sẹ́yìn. Irú Akeem ọmọ rẹ̀ kó tó kú tó bá rí báyìí ó máa dọ̀bálẹ̀ fún mi. Tí Kúbúrà ìjà àkọ́bí rẹ̀ bá rí báyìí ó máa kúnlẹ̀ fún mi. Lérò pé a ò fò àbàjẹ́ síra wa. So 1979 yẹn àwọn ẹgbẹ́ tó kù ìbílẹ̀ sẹ́yìn yẹn ní ajíjọ ẹgbẹ́ òun la jíjọ ẹgbẹ́. So 1979 yẹn ní àbúrò mi ní ọba kan mi kó jọ ẹ̀yìn rẹ̀ kó bẹ̀rẹ̀ sí má bá ṣeré. ok gẹ́gẹ́ bá ṣe gbọ́ a gbọ́ pé ìbáṣepọ̀ kan wà láàrin àbúrò yín àti Alhaji Àyìnlá Ọmọwúrà ǹjẹ́ lè bá wa ṣàlàyé? ó ń bá ṣeré ìbáṣe tó wà láàrin wọn ni pé ó ń bá lọ nígbà tí ó máa jọ ẹ̀yìn rẹ̀ dìjọ́ yẹn ó ní báwo ni ó ní kó pè mí wá ó bá pè mí pé kí ni ọmọ ìṣèjẹ́ tí mo ní àbúrò mi ó ní ayé yẹn ṣe kò jẹ́ ó ní ìdúrà jẹ́ ó lémi tí mo sọ pé n kò bá òun ṣeré òun náà má bù mọ́ra mo ní kó mọ́ra wọn bá dẹ̀ fi jọ ń ṣeré àwọn méjèèjì dẹ̀ ti wá kú àbúrò mi ti kú Àyìnlá Ọmọwúrà náà ti kú. So kí ìgbà t'Àyìnlá kú àtòun àti Dáúdà wọn jọ ń ṣeré ni Dáúdà àbúrò Àyìnlá. kí lórúkọ àbúrò yín yẹn sà? Àlàní Ìjẹ̀mọ̀. iṣẹ́ wo ni wọ́n ń ṣe lẹ́yìn Alhaji Àyìnlá Ọmọwúrà? ó ń lùlù. Àlàní Ìjẹ̀mọ̀. ẹ máa ti tọ́ ọmọ ọdún mélòó báyìí sà? Bí mo ṣe wà yìí ó kéré pé mo ti lé lọ́mọ 60 abẹ́rùn bù báyìí àbí ń kò tó bẹ́ẹ̀. Mo ti lé lọ́mọ 70 ṣá. kí lẹ sọ sà? Mo ti ń súnmọ́ 80 lọ. ok ẹ̀dá ẹ ṣe gidi gan ni sà ẹ bá ṣàdúrà fún gbogbo ojú tó ń wò yín sà. Gbogbo ojú tó ń wò àbáyé lágbára Ọlọ́run ojú burúkú kò ní wo gbogbo wa ojú tẹ́ fi rí wa báyìí kò ní fọ́ èmi náà tẹ́ dẹ́ ń wo báyìí ojú mi kò ní fọ́ ẹrun kò ní gbẹ máa lọ rẹ máa bọ̀ rẹ ìrẹ tó dẹ wà bí náà wà máa lọ rẹ wà máa bọ̀ rẹ ilé yóò ní bàjẹ́.